Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. dúpẹ́ fọ́lọ́run pé ó kà mí kún ẹrú tó máa wà mí lálẹ́ yìí
láti ṣe kẹ́yìn fún ọmọ ìyá mi Nana Aisha Abímbọ́lá. Olúwa dákun má ṣe ní tẹ̀lé fún gbogbo wa, jẹ́ kẹ́ni wọ́n gùn, jẹ́ kó ní ó jìnnà síra wọn. Abákọ́lá Yorùbá Muhammad. Kullu man alayha fani wa yabqa wajhu rabbika dhul jalali wal ikrami. Bàbá pẹ́ láyé àwọn títún, báwo pẹ́ láyé àwọn dọ̀rọ̀. Ẹ jẹ́ á gbìyànjú, ẹ jẹ́ á ṣe dáadáa ká lè pẹ́ láyé ká di ìtọ́rí. Al-mawtu ba'dun wa kullu an-nasi dakhiluhu. Bóyá lówó, bóyá nílé kíkọ́ àtàwẹ́wẹ́, bóyá aṣọ rírà, bóyá ní kánílárí, bóyá èèyàn máa kọ́ aṣọ, bóyá ẹ̀dọ̀ náà bá kọ́ lọ́dọ̀ wọn ló máa débẹ̀, bóyá l'Amẹ́ríkà, ṣùgbọ́n dandan ní kú ìyá mi, dandan ní kú ìyá mi. Àfọwọ́gbà sílẹ̀ ìlera kéèké. وإن عفوا عفوة فرب غفار.